last walk nothing how they want survive. We the giant of Africa, but we got the side of Ghana now, yeah. My God, policeman go see white, he go tell you say I say that thing, na red. Tell me something I do to make one that did us well. Don't let this nation to fall inside well, Mr. President. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ ṣàlè mọ orúkọ yín. Orúkọ mi ni Prince Adéyẹmí. Ok, ẹ ṣé. Ẹ jọ̀ọ́ kí ni à ń ṣe níbí ní ọjọ́ òní? Èní jẹ́ 12 tí 1993 tí wọ́n fi dìbò MKO Abiola. Ìbò tó jẹ́ pé òun ló jẹ́ di àkọ́kọ́ tó ní ìrẹ̀lẹ̀ jù, tí ò sógun, tí ò sí ọ̀tẹ̀, tó dẹ̀ wọlé tí àwọn ìjọba wa tí wọ́n gbé fún. A wá ń fi èní 12 yẹn, a wá fi ń ṣe ìrántí bàbá wa MKO Abiola kí Ọlọ́run kó dẹ̀lẹ̀ fún. Ẹ ṣé. Nípa ti Odùduwà nation tẹ́lẹ̀ ń jà fún, Ọlọ́run á gbà fún wa. Àmín ya Rabbi. Kí ni Odùduwà nation tá bá dá wà, kí ni nǹkan àǹfààní tá lè fi sọ̀rọ̀ ajé tẹ́bílì rù pé a ní ní ilẹ̀ Yorùbá? Ẹyẹ kẹ́kọ́ ìdẹ̀kọ́kọ́ mọ̀ pé nígbà ayé bàbá wa Awólọ́wọ̀, ó ní ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o, kò ì pé o, iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ á máa jalè o, ìwé kíkọ́ láìsí ọkọ́. Ẹ̀yin dẹ̀ iṣẹ́ àgbẹ̀ lásán, kòkó la fẹ́ sọ ni, iṣu la fẹ́ sọ ni, ẹ̀gẹ́ la fẹ́ sọ ni. Nílẹ̀ Yorùbá ó tó wa, ṣe bí nǹkan tí wọ́n fi kọ́, ṣe bí oko kòkó, owó kòkó ní bàbá wa Awólọ́wọ̀ ló fi kọ́ ilé tó wà ní Ìbàdàn tó ń pè ní Cocoa House. Nígbà yẹn kò sí nǹkan tó ń jẹ epo, ṣùgbọ́n Yorùbá ó dáa ju gbogbo ibi lọ. Àwa ni àkọ́kọ́ nílẹ̀ adúláwọ̀. Ẹ ṣé. Àwọn tó jẹ́ olórí, tó jẹ́ olóṣèlú nílẹ̀ Yorùbá, ṣé wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀hún tẹ́ ń ṣe léni àbí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín? Wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ pé àrùn ti bàbá wa olóògbé Moshood MKO Abiola, ṣùgbọ́n wọn ní ìfọwọ́sowọ́pọ̀, ṣùgbọ́n àdé sọ pé gbogbo wọn o, tó àwọn kan wà tí wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀, pé wọ́n ṣe ń pa àwọn èèyàn wọn, tó ń rèpa àwọn èèyàn wọn, tó ń bá àwọn èèyàn wọn sùn láyé lọ́nà àìtọ́, tó ń gé wọn lórí. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n sọ pé àwọn fẹ́ ṣe wọn, ṣùgbọ́n bó ṣe wà nìyẹn, kò gbọdọ̀ má rí bẹ́ẹ̀. Kí ìdájọ́ ń sọ pé a máa ní ẹgbẹ́ kan máa sọ pé nǹkan tẹgbẹ́ kejì ò dáa. Gbogbo wa à lè sùn ká kọrí síbi kan náà. Àwọn tó bá rí dáadáa wọn á kọrí tá a kọrí sí, àwọn tó bá tó rí lẹ́ẹ̀kejì wọn á tún kọrí sí ẹ̀ ló kọrí sí. Gbogbo wọn làwọn tó wà tí wọ́n jẹ́ pé wọ́n faramọ́ wọn wà, àwọn tí wọ́n faramọ́ wà, ṣùgbọ́n àwọn tí wọ́n faramọ́ yẹn kékeré ni wọ́n nínú àwọn tí wọ́n faramọ́. Ẹ ṣé. Kí ni ìmọ̀ràn yín fún àwọn Yorùbá tó kù tán tí ì darapọ̀? Ṣé rí, mo fẹ́ sọ fún àwọn Yorùbá tí wọ́n ti darapọ̀ sí àkókò yìí, torí bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, àwa ti gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn ajínipa, àwọn agbínigbé. Àwa ti gba ilẹ̀ Yorùbá. Mo ń fi àkókò yìí rọ̀ wọ́n, mo ń fi àkókò yìí bẹ̀ wọ́n, mo tún fi àkókò yìí tọrọ kán torí Ọlọ́run, kán torí àdánwò àwọn ọmọ sọ̀rọ̀ láti wọ́n sàmù, kán dìde, kán bá wa kájọ ja ìjà yìí. Ìjà yóò ṣe ìjà èèyàn kan, ìjà ti gbogbo wa ni, ìjà ti gbogbo wa ni. Àkàìmọye tó ti wà nílùú òyìnbó yìí tó lè lọlé mọ́ nítorí pé ẹ̀rù bàbá wọn máa jí gbé. Àkàìmọye wọn tó kówó jọ pé a fẹ́ lọ dá nǹkan lẹ̀, ṣé tá a bá dá lẹ̀ ṣé a máa rí iná fi ṣe, ṣé a máa rọ́nà dá tó bá fi ṣe, kò sí gbogbo yẹn, ó ń gba àlékẹ́lẹ́kú lẹ́rù. Ṣùgbọ́n tá a bá gba Yorùbá nation, ìrọ̀rùn dé, ìtura dé, ìgbádùn dé gbogbo ọmọ Yorùbá. Ẹ ṣé. Kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí àti kí lórúkọ ìlú tá a wà yìí àti àdúgbò tá a wà yìí? Orúkọ mi ni Prince Adéyẹmí. Ìlú tá a wà yìí ni state tá a wà yìí Paris náà ń pè, ṣùgbọ́n ìlú tá a wà yìí France ni. Agbègbè tá a wà yìí ni wọ́n ń pè ní Invalid, tó jẹ́ tourist area, and again ó tún wá jẹ́ ibi tí a ti lọ ṣe kíní gangan, ó jẹ́ ibi tí ilé ìgbìmọ̀ aṣòfin àti iwájú foreign affairs ibẹ̀ la wà láti ń sọ ẹ̀dùn ọkàn wa fún wọn pé kí wọ́n dìde kán ràn wá lọ́wọ́ pé Yorùbá nation a fẹ́ gbà, no more Nigeria,
no more Nigeria, no more Nigeria, Yoruba nation now. Ẹ káàsán, ẹ̀yọ́ ṣé a lè mọ orúkọ yín? Ẹ káàsán olóòtú, orúkọ mi ni àwọn èèyàn mọ̀, orúkọ táwọn èèyàn mọ̀ mí sí Alhaji Semiu Adisa. A wà ní ìlú France ní Paris. Mo jẹ́ gẹ́gẹ́ bí coordinator ìfìmọ̀ṣọ̀kan ọmọ Yorùbá nílùú Paris. So ohun tí a dẹ̀ wá ṣe ń bí lẹ́nìí, mo nígbàgbọ́ pé nǹkan tí gbogbo wa mọ̀ náà ni wípé àsìkò ti tọ́ fún gbogbo ọmọ Yorùbá ká dá dúró ká dá wà gẹ́gẹ́ bí fúnra wa. Kí ni àwọn ìdí tó fà á? A bá trace kìíní la trace ẹ̀ padà sórí 1914 constitution 1914 amalgamation. A rí wípé ọ̀nà tí àwọn òyìnbó fi so wá pọ̀ ọ̀nà ìlú pátápátá ni. So ìdí pàtàkì rèé nígbà tí amalgamation yẹn ti parí ní 2016 100 years ẹ̀ tó ti valid, ó dùn pé kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà mọ́, àsìkò ti tó oníkálukú láti lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ìdí pàtàkì tí gbogbo wa fi wá síbí lè nìyẹn. Tẹ́ bá rí ẹ pé àwọn Odùduwà tó jẹ́ Yorùbá jẹ́ àti àwọn Biafran àjọpawọ́pọ̀ ni láti ṣe ohun tí a wá níbí lè ní. Jẹ́ pàtàkì jùlọ èyí tún jẹ́ ọjọ́ símbọ̀ tí a mọ̀ sí June 12, ọjọ́ tí wọ́n pa bàbá wa MKO Abiola win election ní Nàìjíríà, tó jẹ́ Yorùbá àkọ́kọ́ election àkọ́kọ́ tó jẹ́ pé wọ́n ṣe free and fair election tí wọ́n dẹ̀ mú tí wọ́n dojú ẹ̀ bolẹ̀. So ó ti tó àsìkò fún Yorùbá láti dá dúró ká wà ní ọ̀tọ̀ fúnra wa, kí a lè ní ìtẹ̀síwájú, kí àwọn ọmọ wa jẹ èrè ẹ̀, kí àwọn tó ń bọ̀ lẹ́yìn jẹ èrè. So pàtàkì jùlọ nǹkan tá a fi wá síbí lénìí ni mo express fún yín. Ẹ ṣeun. Kí ni ìmọ̀ràn yín fún àwọn Yorùbá tó kù tó wà nílé tán tí darapọ̀ mọ́ ètò yìí? Kí ni ìmọ̀ràn tẹ́ ẹ ní láti fún wọn? Olóòtú, well, nǹkan tí máa ń sọ ni pé moving train lọ̀rọ̀ yìí, gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ, tírèènì tó ń lọ tí ò dúró dé èèyàn kan ni. Wọ́n ní láti tètè tara ṣàṣà wọ́n join wa nítorí pé ó ti lè. Tí wọ́n bá mọ̀ pé àwọn fẹ́ ṣe ọjọ́ iwájú àwọn ní dáadáa, àwọn fẹ́ build good reality fún ọjọ́ iwájú àwọn kò fẹ́ bà ọjọ́ iwájú àwọn ọmọ wọn jẹ́, kí wọ́n dìde, kí wọ́n darapọ̀ mọ́ wa, kí a lè tẹ̀síwájú, kí gbogbo nǹkan yìí lè já sí ire. Ìmọ̀ràn mi fún wọn nìyẹn. Ẹ ṣé. Ẹ káàsán, ẹ ṣá lè mọ orúkọ yín? Orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Bakau Babatunde Àkànbí Lawal. Ọmọ bíbí Yorùbá ni mí, ọmọ Yorùbá àtàtà. Èmi ni olórí ẹgbẹ́ ọmọ Yorùbá nílẹ̀ Faransé, kẹ́lómi tó tún bọ́ síbẹ̀ nìsí. Kò sí nǹkan tí nígbà táwa wà ní kékeré kí n tó máa bá lọ, ó ti lé lógójì ọdún tèmi ti wà nílùú yìí. Tí ìlú wa bá jẹ́ ìlú tó dáa ni a ti padà sílé. Láti bí before kí Ọbásanjọ́ tó lọ ló yẹ ká ti padà sílé nígbà tá a parí ẹ̀kọ́ wa ń bí. Gbogbo àwọn tájọ wà níbi tó ajágbàlagbà lénìí, ìlú yìí láti kàwé, ibi la bí àwọn ọmọ sí, àwọn ọmọ wa ti ń bímọ. Tí ò bá jẹ́ bí Nàìjíríà ṣe rí, tí àwọn Fúlàní ní àwọn làwọn ní Nàìjíríà, torí gbà tá a wà ní kékeré àmọ́ Fúlàní, Haúsá nìkan la mọ̀, ní àwọn tó wá láti àríwá àtàwọn Ìgbò ní gúúsù ọ̀dọ̀ wa. Gbàgbà tó yálà ń gbọ́ Haúsá Fúlàní, nísìn àti ẹ̀wà gbọ́ Haúsá mọ́, Fúlàní nìkan là ń gbọ́. Wọ́n ní pé Ọlọ́run Uthman Dan Fodio, wọ́n ní òun ló fún àwọn nílẹ̀ Nàìjíríà. Ilẹ̀ Nàìjíríà lè jẹ́ tiwọn lókè ọya, kì í ṣe nísàlẹ̀ lọ́dọ̀ tiwa, torí ibi tí Ọlọ́run dá oníkálùkù sí, oníkálùkù wà lénìí. Èèyàn kan ọ̀dẹ̀ lè wá dé, wọ́n sọ pé àwọn làwọn ní ilẹ̀ wa. Tó bá jẹ́ nǹkan tó bá pé ìrọ̀rùn ló máa fi ṣe, àfi ìrọ̀rùn ṣe. Tó bá pa agídí náà fẹ́ lò, à lo agídí pẹ̀lú wọn, nítorí àwa la nílẹ̀, àwa lọmọ onílẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Èkó, níbi tí wọ́n bí àwa sí, kò sígbà tá a kì í jáde, kò sígbà tá a rìn, kò sí èèyàn tó ń dé èèyàn kan dúró. Ó wá di pé kán máa jí wa gbé, kán máa fi ẹran wọn jẹ oko wa, kán máa bá àwọn èèyàn wa sùn, kán máa gba owó nígbà tó bá jí àwọn èèyàn gbé.
àsìkò ti tó, ilé ti yá fún wa bí orin tó ń kọ lọ́wọ́ sí àwa ọmọ Yorùbá, ilé wa ti yá, ó dẹ̀ ti yá, àti pinnu láti gba ilẹ̀ wa lọ́wọ́ wọn. Wọ́n fẹ́ o, wọ́n kọ̀ o, a máa gba ilẹ̀ wa lọ́wọ́ wọn. kọ́lọ́ ń fún wa ṣe, Ọlọ́run ti wà lẹ́yìn wa. Àwọn tó wá kù nínú wa tó ń ṣọkàn méjì, èmi fẹ́ sọ fún wọn lénìí yìí pé kán wá darapọ̀ mọ́ wa, nítorí ọkọ̀ yẹn ti ṣí nísìnyí. Torí bí Mósè ṣe sọ fún àwọn ọmọ Ísírẹ́lì nígbà yẹn nìyẹn pé ọkọ̀ ń kún lọ, ẹ wá wọ ọkọ̀. Àwọn tó ń tẹ̀lé wa, omi kó wọn lọ. Ẹ má jẹ́ kí omi kó yín lọ, ẹ tètè wá fara mọ́ wa nísìnyí kájọ kí Ọlọ́run lè gbé wa dé ilẹ̀ ìlérí. Kọ́lọ́n bá wa dá Sunday Igboho sí, bàbá Professor Akintoye, Ọ̀túnba Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá ńlá. Iṣẹ́ yìí ọwọ́ yín ló wà, a dẹ̀ máa tẹ̀lé yín délẹ̀ léyìn lágbára Ọlọ́run àtìlẹ́yìn Elédùmarè. Ilé ti yá, a dẹ̀ padà sílé lágbára Elédùmarè. Ẹ ṣé púpọ̀ ni o, Ọlọ́run á wà pẹ̀lú yín o, iṣẹ́ ayọ̀, Ọlọ́run á ràn wá lọ́wọ́, á tì wá lẹ́yìn, kò ní tì wá lójú o. Ẹ ṣé gan Thank you very much. Àwọn ló ń darí wa, ọmọ Yorùbá ti wá sọ wípé a ṣe tán, a fẹ́ kí Yorùbá jẹ́ àdíkì ilẹ̀ British tí wọ́n jáwọ́ nínú ọ̀rọ̀ wa, àti tó wulé lọ, àti tó ṣe ilẹ̀ ara wa, a ní ohun gbogbo tó yẹ ká ní, tá a bá wọ̀ ọ́ láti 2014, òun ni a ti bọ́ kúrò ní oko ẹrú àwọn British tá a sì ti di òmìnira. Nítorí náà, ọmọ Yorùbá ń pè fún ilé, àṣẹ̀ṣẹ̀ mọ́ bá àwọn Fúlàní jagun ní 1840, aṣẹ́gun wọn. Ìdí nìyí tí màá fi sọ nìyí ń pé Ọlọ́run 1840, Ọlọ́run àwọn bàbá wa, tètè ṣe bó ti ṣe nígbà ní, ẹ máa bọ̀ wá o, Ọlọ́run àwọn bàbá wa. Ọlọ́run 1840, Ọlọ́run àwọn bàbá wa, ẹ tètè ṣe bó ti ṣe nígbà ní, ẹ máa bọ̀ wá o, Ọlọ́run àwọn bàbá wa. A ti ṣetán gẹ́gẹ́ bí ọmọ Yorùbá nítorí máa lè dájú lọ. Population wa lónìí is more than 50 million. Lẹ́yìn tó sọ wípé a lè dájú lọ. A fẹ́ kí gbogbo international community ká ẹ gbọ́. British community àti France ẹ jáwọ́ kúrò nínú ọ̀rọ̀ wa. We are okay to be alone. Ẹ̀yin kọ́ lẹ dá wa. Ó ti wà kó tó di pé British dé, a ti ń ṣe ìjọba wa. Democracy ti wà lọ́dọ̀ wa. Even nígbà tí France ò tí mọ àlọ́ àwọn obìnrin láti dìbò, àwọn obìnrin wá ń ṣe ìjọba nílẹ̀ Yorùbá. Nítorí náà, a ṣetán láti dá dúró, a sì ṣetán láti fi gbogbo agbára wa jà. Mo ń gbọ́ nísinsìnyí gẹ́gẹ́ bí lórúkọ gbogbo àwọn bàbá wa tó ṣẹlẹ̀ Yorùbá dó, wípé Yorùbá máa dá dúró, Yorùbá máa dá dúró, orílẹ̀-èdè mi á dúró, lórí ìyàwó ti pọ̀ jù, Odùduwà Republic á dúró, òmìnira á dé, orílẹ̀-èdè mi á dúró, lórí ìyàwó ti pọ̀ jù, Odùduwà Republic á dúró, òmìnira á dé. Yorùbá nation, Biafra, Yorùbá nation, Biafra now. Ṣé ó wà bí àgbà? Orúkọ tèmi ni Ẹ̀gà Israel Kọ́lápọ̀. Ọmọ Yorùbá àtàtà ni èmi ṣe. Nígbà àtijọ́, nígbà Nàìjíríà ń jẹ́ Nàìjíríà, gbogbo nǹkan lọ déédéé. Ayé tí àwọn èèyàn lọ́rùn. Lásìkò táwa tiẹ̀ fẹ́ fi ìlú Nàìjíríà sílẹ̀ láti wá sí ìlú èbó yìí. Nítorí pé Nàìjíríà dára, gbogbo àwọn ẹgbẹ́ wa wọ́n sọ pé kí la fẹ́ lọ ṣe nílùú èbó nìkan lẹ́tí. A lè 17 táwa wà táwọ ìlú France. Ṣùgbọ́n lọ́jọ́ èyí ń kọ́ àti ẹ̀fẹ́ padà lọ sílé ọmọ. So Nàìjíríà kò sófin, kò sí kankan bẹ̀. So Olúwa wà pẹ̀lú wa. Kò síná, kò sọ́nà.
kò sómi kí wá ní ìgbádùn ìlú yẹn láti 60 years láti wà ní òmìnira so a fẹ́ padà àwa Yorùbá fẹ́ dá dúró gbogbo ọ̀rọ̀ wa ká máa gbádùn ọ̀rọ̀ wa kí iná ó wà omi ó wà kọ́nà tó dáa kó wà kí ilé ìwòsàn tó dáa kó wà so kọ́tà fẹ́ nìyí o so Olúwa wà pẹ̀lú wa a fẹ́ kí ìlú Yorùbá náà kó dàbí bí London ṣe rí bí ìlú tèmi wà France yìí bó ṣe rí àti gẹ́gẹ́ bí Amẹ́ríkà bó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ la ṣe fẹ́ kí ilẹ̀ Yorùbá kó rí ẹ ṣé orúkọ mi ni Babarisa Rotimi mo wá láti Abẹ́òkúta ọmọ ọjà ọmọkùnrin ìdí láti wà níbí báyìí mo tún pé a ṣe ìwọ́de fún Yorùbá nation torí pé tábà wo tó ṣẹlẹ̀ ní ìlú wa ní Nàìjíríà náà a rí pé gbogbo nǹkan oríṣiríṣi ó mẹ́ẹ̀ ipò ò dá òun lọ bó yẹ kó ṣe lọ ìdí ni tí a fi wá wò kó kíá nígbà tá a bá wà pẹ̀lú ra wa a ní Yorùbá Ìgbò Haúsá tá wà papọ̀ tí kò lè dá tí ò yanjú láti ìgbà láti ìjọba papọ̀ ti pé ìgbé papọ̀ wa kò ó mẹ́ẹ̀ so a ní láti wá ṣe kéde kí oníkálukú kó lọ sí ọ̀dọ̀ ẹ̀ kí oníkálukú wà ní ọ̀dọ̀dọ̀ so that a lè mọ bá ṣe máa tọ́jú táyé máa tọ́jú ara wa a lè mọ bá ṣe máa rí nípa ọ̀rọ̀ security torí pé kí ni security gbogbogbò ó ṣe pàtàkì ó ṣe kókó nínú ìgbésí ayé ẹ̀dá kí ni àǹfààní ìlú tó wà tí ẹ pé o ò ní protection ò ní security tí gbogbo nǹkan tó dàrú ká tó ṣẹ́jú pẹ́ wọ́n ti yìnbọn ká tó ṣẹ́jú pẹ́ wọ́n ti wá rèpọ̀ àwọn èèyàn mọ́nú ogun ká tó ṣẹ́jú pẹ́ wọ́n ti pa bàbá wọ́n ti pa ìyá wọ́n ti pọ̀ mọ́ ẹ wo tó ṣẹlẹ̀ ní Ìgàngán láìpẹ́ yìí ṣé ó jẹ́ ìkọ̀ ìbànújẹ́ ó jẹ́ ìkọ̀ tẹ́ pé ó kú ẹkún jáde ní ara wa tó tó bá jẹ́ pé security yẹn dání níwò tó ṣẹlẹ̀ yẹn kò ní ṣẹlẹ̀ báwo ni ẹ ṣe máa láwọn èèyàn da ẹran ní this 21st century táwa yìí ẹ̀ ń da ẹran káàkiri on the street pẹ̀lú AK-47 ẹ̀ ń da ẹran káàkiri níbi jẹ́ pé ẹ ti ṣe commerce tí oko kọ́ jẹ́ pé ìkọ́ tó da ọjà wà ń bẹ̀ ìkọ́ mèremère wà ń bẹ̀ ẹ̀ máa da ẹran káàkiri kí ni ká ti gbọ́ ìdí nìyí ìdájọ́ àwọn òkè tí ọ̀rọ̀ bá ń lọ báyìí bá àlàyé lẹ ṣe Yorùbá ní láti wá jókòó láti ronú gidi gan nítorí pé kí ni tí a bá ronú ká mo tó ṣẹlẹ̀ ní Ìgàngán yẹn ikú ẹ̀ tún sì lè ṣẹlẹ̀ sí ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn àgbààgbà Yorùbá tí wọ́n ti dìde papọ̀ lápapọ̀ tó ti sọ pé òkè àsìkò tá a wà yìí ó ti tó Yorùbá gbọ́dọ̀ lọ àwa náà wá jáde nínú France tá a wà yìí pé Yorùbá ti ṣetán a ní láti lọ dálé láti lọ nítorí tá a bá wo ohun tó so wá pọ̀ tó ń pè ní constitution yìí baba ńlá fraud ó lè ní báwo lèèyàn kọ́ ṣe máa wà tó máa lọ ìyàwó àti ọkọ tó kọ máa kọ̀ déédéé àwọn tó ọ̀gbọ́ra wọn ètò èdè ara wọn ò jẹ́ra wọn ẹ̀kọ́ kó ogun papọ̀ sójú kan lóríṣiríṣi èdè ló wà nílùú yẹn báyìí fẹ́ kó yẹra wọn kò pọ́sibù gbogbo ìtajà ẹ̀ ṣe tàbí wà látọjọ́ ìkan Ọlọ́run dúró pẹ̀lú wa ni ká ní o ṣe bẹ́ẹ̀ ní ìlú Yorùbá ti bàjẹ́ jù báyìí lọ ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́ pé àsìkò ti tó ìbàdàn wà yìí mo lérò pé Ọlọ́run ti dá wa lóhùn nítorí pé kí ni àwọn lídà wa tí wọ́n jáde látòrí Pa Adébánjọ àti bàbá wa Sunday Igboho àti bàbá wa Gani Adams tó jáde tó sọ yìí pé gbogbo ìyà tí àwa Yorùbá tá à ń jẹ nínú ìlú tó ń pè ní Nàìjíríà yìí ipò ti tó ìṣọ̀kan wa ló wá ṣe pàtàkì ló ṣe gbogbo tí o wá bá lè parapọ̀ ká lè fi ẹnu kò gẹ́gẹ́ bí a ṣe fẹ́ ẹnu kò lọ́wọ́ yìí mo lérò pé amadé ilẹ̀ rẹ láìpẹ́ láìtú lágbọ̀rọ̀ náà ẹ̀ṣẹ̀ olóòtú. lẹ́ẹ̀kan sí orúkọ mi ní ìyáàfin Ọlákànmí tí mo jẹ́ ọmọ bíbí ìlú Bẹ̀tì à ń fi ẹ̀hónú wa hàn lónìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ní ìlú Paris gẹ́gẹ́ bí àwọn ìdáyé Yorùbá náà ṣe ṣe mò ń pe àwọn ìyá wa mò ń pe àwọn bàbá wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa wípé nǹkan yóò kì í ṣe eré òdodo ọ̀rọ̀ ni tá a bá wo ohun tó ṣẹlẹ̀ ní Ìgàngán ní ọjọ́ Sunday tó kọjá
a rí wípé òru làwọn èèyàn yìí wá tí wọ́n dẹ̀ pa àwọn èèyàn wọn ò fi bá wa ṣeré àwa làwa ń ṣeré o. mo ń rọ àwọn bàbá wa àwọn tó jẹ́ jagunjagun nílẹ̀ Yorùbá wípé kán má jẹ́ kí ogun wọnú ilé kó wa kí wọ́n tètè dìde àwọn tó ń sọ pé nà láì kí wọ́n mọ̀ wípé it's not true kán mọ̀ di adọ́rùn mọ́tọ́ Olúwa jẹ́ ó ṣe é ṣe fún wa. ẹ ṣe. Follow the chapter I pledge to Nigeria, my country. Make a yarn, some people say make a hold it. 2010, we shoot at people for told it. And all we did not to get them million answers. She gave the military order to shoot at protesters. Yoruba nation! Yoruba nation! Hey Biafra! Hey Biafra! Hey Biafra! Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní tilé tòkó. Mo fẹ́ kí gbogbo wa ká fi ọwọ́ sowọ́pọ̀ ká fi ìmọ̀ ṣọ̀kan. Nítorí ìjà tá à ń jà yìí, ìjà gbogbo wa ni. Kì í ṣe ìjà ti èmi nìkan àbí ti ẹnìkan. Bí kò ṣe ìjà ti gbogbo wa láti gba òmìnira. Láti kúrò nínú oko ẹrú èyí tí àwọn Fúlàní ń kó wa èyí tí wọ́n fi ń bá àwọn ìyá wa sùn tipátipá èyí tí wọ́n fi ń bá àwọn ọmọ wa sùn tipátipá èyí tí wọ́n ní wọn fẹ́ gba ilẹ̀ bàbá wa èyí tí àdẹ̀ nígbà fún wọn tí Oòduà ò nígbà fún wọn tí àwọn alálẹ̀ ò nígbà fún wọn. Ìmọ̀ràn sí mi sí gbogbo àwọn ọmọ Yorùbá pàápàá jùlọ àwọn ilẹ̀ Faransé ẹ jọ̀ọ́ mo rọ̀ yín mo bẹ̀ yín ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan kí a kóra wa pọ̀ kí a fohùn ṣọ̀kan kí a lè gba orílẹ̀-èdè wa èyí tí ó ń jẹ́ Odùduwà ẹ̀yin ọmọ Odùduwà o ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Biafra gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ọmọ Odùduwà Iléyá kéde ká padà sílé yẹ́sẹ̀ tí a pọ̀ tí ó yọ ká lọ gbòmí ńlá kaná Iléyá Iléyá ọmọ Odùduwà Iléyá gbogbo ẹ̀yin ọmọ Odùduwà ẹ dìde jẹ́ ká lọ sílé èyí tá a ṣe nínú ìṣe ìlú èyìnbó yìí náà ti tó ẹ jẹ́ ká ní gbogbo experience tá a ní níbí èyí tá a rí èyí tá a mọ̀ àwa tá a kàwé àwa tá a kàwé ibùdó bá gba ẹni tó kàwé kan lè ṣe Nàìjíríà ju àwọn tó kàwé lọ. Nítorí kí ni bàbá wa Ìgbòho ń jà fún wa ẹ máa bá wa fi àdúrà ràn lọ́wọ́ bàbá wa Kìkì ń jà fún wa ẹ máa bá wa fi àdúrà ràn lọ́wọ́ bàbá wa Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè ó ń jà fún wa ẹ máa bá wa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ mo wá sọ fún bàbá wa Gani Adams gbogbo wọn ló dìde tí wọ́n ń jà fún wa ẹ bá wa fi àdúrà máa ràn wọ́n lọ́wọ́ ẹ jọ mo wá fẹ́ àìwúrọ̀ yìí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àwọn tẹ́ bá nílò rẹ̀ ẹ máa bá wa sọ fún wọn pé ìjà yìí ń ṣèjà wa nìkan torí àwọn míín wà tó ń sọ pé tẹ́ bá tẹ̀ gba Yorùbá nation yìí kí lẹ fẹ́ fi ẹkẹ fún wa pé kí lẹ ní abẹ́ fi ṣe àwọn ti gbàgbé pé kó tẹ̀ jẹ́ nǹkan àgbẹ̀ lásán la ní ó ti tó ṣọlẹ̀ Yorùbá ẹ ká máa sọ nípa gold ká máa sọ nípa epo ká máa sọ nípa àlùmọ́nì tí a ní rẹpẹtẹ nílẹ̀ Yorùbá kí ló dé kí ni ìnàkíbi ṣíná kí ni ìnàkíbi ṣorí tábà ò ṣe kí ni ẹni lu ìdáwà òní tàbí lè túlù wá ṣe ẹjọ́ ẹ sọ fún mi ẹ̀yin ọmọ Yorùbá ẹ sọ kọ́tọ́ ní fún mi táwa òní lọ́dọ̀ wa láti tún lè Yorùbá ṣe ẹ ní nǹkan rẹpẹtẹ tó pọ̀ tàbí lè tún lè Yorùbá ṣe ẹ jẹ́ ọmọ ń bẹ̀ yìí mò ń rà yìí báwọn tó bá ń gbọ́ ó dàbí ẹni pé bàbá wa Akíntóyè máa ṣe European tour ó máa ṣe American tour ẹjọ́ tó bá tó àsìkò yẹn gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde ká bá wa tẹ́tí sí bàbá wa Professor Akíntóyè kẹ́ jáde síta kẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ ìyànjú tó máa fún wa láti tún orílẹ̀-èdè wa ṣe
ẹjọ́ torí Ọlọ́run mo ń fi àkókò yìí rẹ̀ yan ọmọ Yorùbá ní tilé tòótọ́ lẹ́yìn odi ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ẹjọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ dìde ẹ jà fún ìlú yín ẹ jà fún orílẹ̀-èdè yín Yorùbá nation Yorùbá nation Yorùbá nation ẹ dìde mo bẹ̀ yín o a lè dá ṣe o ẹ̀yin náà lè dá ṣe o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní èrò ní Nàìjíríà kò sí èèyàn kankan nínú wa tó máa lóhùn lẹ́yìn nílé gbogbo àwọn èèyàn yín tó wà nílé ẹ máa fi ọ̀rọ̀ ìyànjú bá wọn ẹ máa fi bọ́ wọn ẹ máa sọ fún wọn pé tá a bá gbà kínní nǹkan báyìí lẹ máa jẹ nǹkan báyìí lẹ máa jẹ nǹkan báyìí lẹ máa fẹ́ gbogbo àwọn bàbá arúgbó wa tí wọ́n á dún ọ̀sán owó fún wọn a máa gbogbo nǹkan tó máa ṣe fún wọn gbogbo àwọn ọmọ ọ̀dọ́ wa tí wọ́n ò ríṣẹ́ ṣe wọ́n á ríṣẹ́ ṣe iná dúró hospital á wà títì á wà gbogbo á wà gẹ́gẹ́ security á wà fún wọn ààbò tó péjú tó tó yẹ á wà fún wọn gbogbo ẹ̀yin tẹ́ bá lérò Nàìjíríà tó jẹ́ pé wọ́n rẹ́ tọ́lẹ́pẹ̀ láti join the force ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́ torí wọ́n ti ń form Yorùbá Nation Force náà àwọn tí máa jà tó máa jà fún wa gbogbo ẹ̀ ló ti lọ lọ́sẹ̀sẹ̀ láti dáàbò bo àwọn orílẹ̀-èdè wa Yorùbá ẹ jọ̀ọ́ mo gba àwọn tẹ́kùn náà wọ́n wà bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín ni mo ń gbìyànjú ni a lè dá ṣe gbogbo àṣà bí ò lè dá ṣe àfi gbogbo aká parapọ̀ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín Oòduà á gbé wa o kò ní gbọ́dọ̀ lẹ́yìn. Back to my village without being able to close my eyes. I cannot go and be fearing that somebody is going to abduct, kidnap, or kill me. We are contributing our own quota, but the Nigerian state is a failed state. The 1999 constitution is a fraud. The amalgamation ended in 2014. Okay, essentially, we've been nursing this problem. We've been trying to manage these people. Education, they thought they become Almanjiri. Now, they are influx. A man from Niger. A man from Niger. We are not against the ECOWAS sub-region. A man from Niger now, trying to run a train from Nigeria to Niger, not catering from any road in our country. Government. Please, let us go to all these loving people of Nigeria that we in the diaspora, we are not calling for war. We are not calling for war. We are asking for what is our right. This, let them try. Let us try a referendum. Referendum, that is what we want. Referendum, that is what we want. Let us try that referendum. When the British people, the Britannic, when the UK wanted to opt out of European Union, they did it peacefully without any bloodshed. Then why must they say they have to kill us by force, by fire? UK people are still living here. They are living here peacefully with them. They are still doing whatever trade. They are still together in peace. We don't be it the middle belt, the southeast, all the alliance we are having. One day, I want it all to be known that one day, that contraction or what do you call it, they call Nigeria, will end. It will end. We cannot continue to live in danger. Our mothers, our sisters, they are being raped every day. The rate of bloodshed. The Muslims are not even safe. The Christians are not safe. All in the name of Boko Haram. Now they disarm the Boko Haram, get their uniform to come and invade our territory. Let me be logical. We cannot. We are saying, with our last blood, we will fight this battle to finish. Never again. When the civil war ended, there were meetings of war. Liberty will be ours. The fraternity, the brotherliness will be ours. We are peace-loving people. But the Hausa cannot enslave us. By whatsoever means, we will adopt negotiation, consultation. But if they say confrontation is the last option, God will fight for us. And we will do everything within our disposal to ensure we have our nation. We are different people.
they should not be brainwashing us that one Nigeria. We are indeed an international society, but these people are different from us. We are the most tolerant of all people on earth, the most enjoying people of all people on earth. But these people, they are trying to turn us to something else, and they cannot change our destiny as people. History justify that we will have our nation. We will have our nation. Oduduwa, Oduduwa, Biafra. So to afford someone else the opportunity to say something, I want it to solicit for all the Yorubas, all the Oduduwa descendants in the diaspora, most especially those of us in Paris region, Ile-de-France, and France generally. Let us come together. We cannot do it alone. We cannot do it alone. One people, let us come together. Togetherness, in unity, we can fight this battle. We can fight this movement and be successful. For those who have paid the price, for those who are fallen heroes, for those who have died in this cause, be it in the Biafran side or in the Yoruba side. In the recent attack on Igogo and some of our other villages, Iraye, and all other villages, not to mention a few, Oweri, and we've been seeing bloodshed all over. God will vindicate us. Let us come together. Let us put in all our resources to fight for what is ours. The Fulani came in the 17th century, they failed. They came in the 18th century, they failed. 19th century, they conquered the Hausas. Now they want to conquer us by force. The system they are even adopting now is even worse. They want to kill our wives, our daughters, our fathers, our children, and then take over our land. They said Usman Dan Fodio gave it to them, which is not possible. May the good Lord of Oduduwa solicit for our land. Oduduwa Agbewa.
ní ilẹ̀ Yorùbá tó ń pè ní gbogbo rìsọ́fíìsì ọ̀dọ̀ wa ló ti rí lápẹ̀jù ọjọ́ lọ́dún National Bureau of Statistics report ti 2018, 19, 20. Ọ̀pọ̀ orí ń bẹ̀ ilẹ̀ Yorùbá ni lápẹ̀jù according to the National Bureau of Statistics report ti 2019 ilẹ̀ Yorùbá wọ́n jẹ́ ní Kaduna, Katsina, Sokoto, Jigawa, Kebbi, Zamfara, Nasarawa, Plateau, Benue, Niger, Kogi, Kwara, Abia, Anambra, Ebonyi, Enugu, Imo, Bauchi, Gombe, Adamawa, Maiduguri, Yobe, and Taraba State. 23 states. You know what? 24 states. Therefore, in this case, 323 billion naira. 24 states, 323 billion naira. Majority 152 billion naira. Therefore, take it back. Nígbà tí 24 states are down on this day, majority 393 billion naira. Ilẹ̀ Yorùbá tẹ̀sí ní fà, majority 552 billion. Ẹ̀jẹ̀ kan wá bí pé nínú ilẹ̀ Yorùbá tá a dákọ̀ iná nínú àwọn 24 states are down. Kwara State wà mẹ́fẹ́ pé ní 12 local government Yorùbá ni wọ́n. Nínú Kogi State tá a tún dákọ̀ fún àwọn náà nínú ti yàn. Kogi State tó fẹ́ bẹ̀rẹ̀ pé ní alẹ́ local government mẹ́fà ṣẹ́pẹ́ Yorùbá tún náà sì ni wọ́n. Ilé wa ẹgbẹ́ tó lè jẹ́ pé gbogbo àwọn ìsọ́kù tí ọ̀dọ̀ wa ni wọ́n ti rí. In fact, ẹ̀wọ̀n port authority. Owó tó ní sí port authority yearly ẹ̀ máa pọ̀ 5.2 trillion, 5.7 trillion. Àwọn nọ́ọ̀tì èdè tí kìí kankan contribute ní ìlú ìjọba àti federal land revenue 80% owó tó ní bẹ̀rẹ̀ ìwà wọn ti rí. Bẹ́ẹ̀ náà ni port authority, bẹ́ẹ̀ náà ni CBC, bẹ́ẹ̀ náà ni ìjọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn contribute kankan. Ẹ̀wọ̀n tí àwọn adarí ti fún Yorùbá, ẹ̀wọ̀n tí àwọn adarí ti fún àwọn èèyàn wa, wọ́n ti pa ayé àdúgbò kájẹ́ nílẹ̀ Haúsá nẹ́sì, gbogbo ipò yẹn pátá Fúlàní ló wà bẹ́ẹ̀. Irú ìwọ́n bẹ́ẹ̀ ti fún wa, wọ́n fẹ́ gba ilé wa, wọ́n fi pa àwọn èèyàn wa, wọ́n fi rúpa àwọn èèyàn wa, wọ́n fi kidnap àwọn èèyàn tó ń gba aláṣọ lọ́wọ́ wọn. Kí ló wá dé tàbí wọ́n dà sí? Ebi pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa nẹ́sì, ọ̀kadà ni wọ́n gùn. Ẹlòmíì ní first degree, ó ní master degree kò ní tẹ́lọ́wọ́. Àwọn èèyàn wá ń pa ẹ̀jẹ̀ ẹ wá rí àwọn ìyá àgbàlagbà àwọn ìyá bẹ́ẹ̀ tó kọ́ lọ sí mi ọwọ́ tó ń bára tó lè kọ́ níbẹ̀ kí ló dé ẹjọ́ kí ẹ kó ẹ ká dá dúró kí èkó máa ṣe ìjọba ṣe lọ́tọ̀ káwùsá máa ṣe ṣe lọ́tọ̀ kí kò tiẹ̀ máa ṣe ṣe lọ́tọ̀ yìí mí ní pé nígbà yẹn kò lè wá sọ́dọ̀ wa wọ́n lè wá ṣùgbọ́n abẹ́ kọ̀ǹtúrò rìsọ́ọ̀tì wa abẹ́ kọ̀ǹtúrò ìgbọ́ta wa abẹ́ kọ̀ǹtúrò ìgbésí ayé wa ẹ bọ́ọ̀rọ̀ tí Usman Danfodiyo sọ. Usman Danfodiyo ń kọ́ńkà gbogbo Hausa ọbí kọ́ńkà ojú lápẹ̀júwe àwọn Haúsá tó ẹ pé ní wọ́n dáwà lọ́tọ̀ ni kò sí ti ń jẹ́ àwọn Fúlàní tẹ́lẹ̀ nílẹ̀ Haúsá bí fún ẹ̀yẹ tí wọ́n pọ̀ kò sí ti ń jẹ́ Fúlàní. Ṣùgbọ́n pàtó ti tàwọn láàyè tó ti lo ẹ̀sìn tó ti tàwọn láàyè ẹgbẹ́ àpò ẹ̀ tó ṣe é bọ́ àlejò tá a gbà wọlé ẹgbẹ́ àlejò wọlé àlejò ọ̀ràn ó wá di pé wá àgbà Yorùbá ti ń jẹ́ ọba àwọn Haúsá nígbà yẹn ọba Yorùbá tó ń pa àwọn Fúlàní wọ́n tó lọ pa ọba Kẹ́bì tó ń pè é wọ́n lúyìtì gbogbo ilẹ̀ Haúsá yẹn ni wọ́n ti wọ́n kà fún ọba pátá ẹ̀rí pé ní àwọn tó ń lù wọ́n nílẹ̀ Haúsá nísì ẹ máa rí pé àwọn Fúlàní lápẹ̀júwe sẹ́yìn tó wà ní dáadáa. Ok, ẹ máa bọ̀ ẹ máa wà pé ní orí tí Yorùbá ká máa ń tà ṣe káàlù bá wọn ká ṣe àtúntò bẹ̀rẹ̀ sílẹ̀ Haúsá wọn tó bẹ̀rẹ̀ sílẹ̀ Yorùbá nísì. Ẹ máa bọ̀ pọ̀ ọba Adébí Adara ọba Ìkẹyọ Adara ọba Àdàmọ̀rà Adara ọba Ọbàdìsí Adara ọba Ìsìn Adara. Orúkọ mi ni ọ̀gbẹ́ni Siyanbọ́lá Ọlálẹ́kan. Èmi ni coordinator OB ní ìlú France àti
coordinator Yorùbá One Voice ó kí gbogbo wa ní nílùú France ti àjáde àwọn ọmọ Yorùbá mo dẹ̀ ní gbìyànjú kékeré pé àlìsẹ́ mo fẹ́ kí gbogbo wa tún gbìyànjú ká tún jáde sí ìlú àti ṣe ní alákọ̀ọ́kọ́ bí mo ṣe sọ ní October 1st ní last year a tún ṣe rally yìí ní ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì tó máa jẹ́ ní ẹlẹ́ẹ̀kejì nílùú France lílé tó bí mo ṣe gbìmọ̀ àwọn èèyàn tí mo pa àwọn èèyàn rẹ ní tí mo gbìmọ̀ wọ́n ní pé àlìsẹ́ mo gbà wọ́n nímọ̀ràn pé ká máa jáde bọ́sí Yorùbá a pọ̀ jù báyìí lọ nílùú France ẹ jẹ́ ká jáde gbogbo wa la mọ̀ tó ń ṣẹlẹ̀ nílùú wa bó tẹ̀ ṣe nípa àlìsí kò bá yé wa ní ìgbà tí ó kọ́kọ́ tá a kọ́kọ́ ṣe ní October last year ìgbà tá a kọ́kọ́ ṣe bóyá kò yé wa bọ̀ gbogbo wa ló ti yé báyìí wọ́n ní ẹ wo lẹ́wọ̀ ẹnu ọkọ́ ẹ wo tí wọ́n ṣe fún àwọn ọmọ wa ní Ìgàngán ní àlìsẹ̀ ní àwọn èèyàn wa ní Ìgàngán níbi ọ̀sẹ̀ bíi mélòó kan tó kọjá lọ ẹ wò bí wọ́n ṣe ń pa wá bí ẹrú tó nídìí èyí gbogbo alámú àǹfààní tó wà nínú pé ká jà kí á ní Yorùbá nation wa láti bí ọrọ̀ àlìsẹ̀ láti 1960 tí a ti ní Nàìjíríà tó ti jẹ́ tí a ti fún wa ní independent ẹjọ́ ẹ tọ́ka sí pé àlìsẹ̀ bí ọ̀dọ́ wa ṣe ń develop kò sí kankan tó develop lọ́dọ̀ wa kò sí kankan tó develop lọ́dọ̀ wa ẹjọ́ gbogbo alámọ̀ kí gbogbo wa jáde kó tún gbìyànjú kó tún wà ní gbogbo àwọn onímọ̀ràn ẹ jẹ́ ká jáde a tún máa tún ṣe eléyìí tó tún jù báyìí lọ ẹ wò iwájú National Assembly láwa Parliament wà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí wọ́n gbọ́ ohun tí à ń sọ a tún máa ṣe so ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ lọ́tò lọ́lọ́ mo fẹ́ gbogbo àwọn ọmọ Yorùbá ní àpapọ̀ a kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà Yorùbá ní gbogbo wa ẹ jẹ́ ká ṣe nǹkan ká jáde gbogbo àwọn tá a máa ń sọ̀rọ̀ káàkiri lórí social media country tiwa gangan lélẹ̀ ẹ jẹ́ ká jáde kárí ojú wa ká fi àlìsí àwọn tó jẹ́ pé wọ́n lè ràn wá lọ́wọ́ láti jẹ́ pé abilifu òkòtí tí ò lè ṣẹlẹ̀ kó lè jogun kó lè má jogun kò sí níwọ̀nba tí oníkálù bá nípa ni láti fi bá fi jà fún Yorùbá nation dáwà nípa là ń lò báyìí nílà ni àlìsí ta nípa ni pé ká bá àwọn tó lè bá wa ṣe àlìsí parliament lélẹ̀ àfẹ́ àlìsí wọ́n rí gbogbo dàgbà rẹ̀ submit lẹ́tà fún tí àlìsí àti submit lẹ́tà fún tó yẹ pé àlìsí àfikọ́ nípa tó ń ṣẹlẹ̀ nílùú wa tí a dẹ̀ fẹ́ yípadà tí a dẹ̀ fẹ́ republic wa so ẹ jọ̀ọ́ mo tún gba àwọn anímọ̀ràn lẹ́ẹ̀kan sí ẹ ṣe fún